ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o ṣàlàáfíà ni ẹ wà ṣe dáadáa la bá yín bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n fíṣítì Queen Naomi ní Àkúrẹ́ o wọ́n dẹ̀ sọ fún wọn wípé àwọn feel safe láti wẹ́ẹ̀dì wọn ní church wípé kí Queen Naomi kan ronú kán dẹ̀ jẹ́ kí àwọn bẹ̀rẹ̀ sí ṣe preparation ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi Máṣọlá mo kí yín káàbọ̀ sórí ètò tòní o ẹ káàbọ̀ sí orí Máṣọlá Gist TV mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún support yín fún àdúró tì yín lórí channel mi ọlọ́run elédùnmarè á máa ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o òkè òkè lọ́lá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí mo máa ń sọ Yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀yin èèyàn létẹ̀bà tí subscribe ẹ subscribe o so that tí n bá ti post any gist ẹ máa rí ọlọ́run elédùnmarè á máa bá mi ràn yín lọ́wọ́ o ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ̀yin èèyàn lé kábíyèsí bàbá wa Ògúnwùsì Adéyẹyè Awólẹ̀fúrí Adé o wọ́n lọ sí Àkúrẹ́ láti lọ kí Queen Naomi nípa nǹkan tí wọ́n rò nípa kí wọ́n marry wọn ní church wọ́n ní nǹkan tí ó dùn máwọn jù láti ṣe ni wọ́n ní nǹkan táwọn ti ń ronú pẹ̀ látijọ́ yìí ni wípé church làwọn ti fẹ́ fẹ́ Queen Naomi wípé àwọn fẹ́ ṣe márèjì kí ayé gbọ́ kí ọ̀run mọ̀ kí wọ́n mọ̀ pé ọba kan èyí tó jẹ́ pé ó jẹ́ majesty ó fẹ́ yàwó kí gbogbo ayé mì tìtìtì ẹ̀yin èèyàn lé èmi gan ti ń mo ń future marriage yẹn mo kàn ń wò ó pé báwo ló ṣe fẹ́ rí ẹ̀yin èèyàn ìdùnnú wa ni tó bá ṣẹlẹ̀ ìdùnnú wa ni ìdùnnú gbogbo èèyàn nítorí àwa yìí a ti ń dúró de ọjọ́ tírú ẹ̀ máa ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé lọ́sàn-án lóru láàárọ̀ ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí la máa ń sọ adẹ̀sí máa sọ ni àfìgbà tán bá ṣègbéyàwó yìí tá a rí tá a fojú wa rí a dẹ̀ máa dúpẹ́ a máa dúpẹ́ fọ́lọ́run ni lójoojúmọ́ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní preparation ti ń lọ o bí wọ́n ṣe sọ wọ́n ní kábíyèsí ti bẹ̀rẹ̀ ẹ ṣàmọ̀ pé à ń sọ fún yín pé kábíyèsí ti ń change palace gbogbo inú yèyélúwà chalet gbogbo ẹ̀ ní kábíyèsí ti gba furniture náà ti ra curtain náà ti change wọ́n frame wọ́n ṣe everything àwọn èèyàn tó wà ní palace gan wọ́n mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ń ṣe gbìgbìgbì ló mì títí Queen Naomi là ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ̀yin náà mọ̀ pé our beautiful Queen Naomi mọ́mí Tadé ní ká wò wọ́n yàtọ̀ lẹ́dàá wọ́n yàtọ̀ ní obìnrin ìwà pẹ̀lẹ́ ìwà ọlọ́run ìwà tó jẹ́ pé gbogbo wa yìí à ń firú ẹ̀ tọrọ òní wọ́n ní ẹ wá ní kí kábíyèsí fi wọ́n sílẹ̀ báwo náà ṣe fẹ́ fi wọ́n sílẹ̀ yín èèyàn wọ́n ní wọ́n ti ń gbáradì wọ́n ní àwọn Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́ gbogbo wọn ti ń gbáradì gan wípé èyí ó tún máa lé o ní agbára ọlọ́run ó dẹ̀ máa ọjọ́ náà ọjọ́ ayọ̀ ló máa jẹ́ ọjọ́ náà ọjọ́ ayọ̀ ló máa jẹ́ wọ́n ní ṣe nínú kábíyèsí dùn wọ́n ní lọ́sàn-án lóru nínú kábíyèsí ń dùn nítorí pé wọ́n lè lọ sọ́dọ̀ Queen Naomi nígbà tó bá fẹ́ lọ wọ́n lè bá wọn sọ̀rọ̀ nígbà tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n nínú wọn kàn ń dùn ni ẹ̀mọ̀ pé téèyàn bá wà nínú ìfẹ́ ṣe lèèyàn máa ń ṣe bí ọmọ tuntun ìfẹ́ àtọ̀run wá la máa ń sọ yìí ìfẹ́ àtọ̀run wá la máa ń sọ yìí wọ́n nínú wọn kàn ń dùn ni wọ́n ní wọ́n kàn ń jubilate ni wọ́n ní wọ́n kàn ń yọ̀ ni ẹ̀yin èèyàn lé mo bá kábíyèsí yọ̀ mo bá wọn dúpẹ́ o wípé wọ́n rífẹ̀ẹ́ wọn dìmú o bí a dẹ̀ ṣe gbọ́ gbogbo support àwọn olórí yìí pé wọ́n tiẹ̀ ti wá fẹ́ máa ra lé báyìí wọ́n náà ti sanwó two accommodation o lórí àwọn olórí yìí ẹ rí i pé ọpẹ́ ńlá nìyẹn àti dùnnú pé wọ́n tiẹ̀ lọ ra lé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé ẹ mọ̀ ìgbà tí kábíyèsí ti gbé ìgbésẹ̀ pé àwọn máa return bride pride wọn náà ti sit tight o wọ́n léèyàn mẹ́ta ti ra lé nínú wọn o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o kí inú mi àti ẹ̀dùn ọjọ́ tí Queen Naomi bá wọ palace yẹn èèyàn ṣé ẹ mọ̀ pé ó máa yẹ wọ́n gan ni látọdún mélòó láti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ẹjọ́ yìí ṣáàlà máa ń rò lójoojúmọ́ àwọn èèyàn ti sọ wá lórúkọ wọn ní ká lọ wá ṣẹ̀ṣẹ̀ iṣẹ́ là ń ṣe mọ̀ ni
ẹ̀yin tẹ́ ní ká lọ wáṣẹ́ ṣe iṣẹ́ là ń ṣe tá a bá ń ṣe yìí lórí ọ̀rọ̀ Queen Naomi àti Kábíyèsí inú mi dùn sí ẹ mọ̀ pé ìdùnnú wa ní kí Queen Naomi wà happy tó bá ti wà happy àwa ti wà happy so ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o ìgbésẹ̀ yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ o wọ́n ní àwọn fẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn ò ń ṣe ọba játijàti Kábíyèsí ní chọ́ọ̀chì làwọn ti máa fẹ́ Queen Naomi ipe gbogbo àwọn ẹnu ẹlẹ́gàn àwọn fẹ́ pàdé gbogbo àwọn tó ti sọ̀rọ̀ òdì sí Queen Naomi àwọn fẹ́ dójú tì wọ́n Kábíyèsí ọlọ́run á dúró tì yín ọlọ́run á dúró tì yín mo tún sọ ọlọ́run á máa dúró tì yín ààbò ọlọ́run á dájú lórí yín ní agbára ọlọ́run ẹ máa pẹ́ lórí tí àwọn baba ńlá baba yín Kábíyèsí Kábíyèsí yìí lẹ fẹ́ bùkún Queen Naomi inú mi dẹ̀ ń dùn inú mi ń dádùn ni Kábíyèsí ní ojú àwọn ti rí ipa àwọn èèyàn lè mọ nǹkan tójú àwọn rí ipa àwọn làwọn mọ nǹkan tójú àwọn rí Kábíyèsí àwa gan mọ nǹkan tójú yín rí ṣé pẹ̀lú àwọn Mariam àti Ashley àti olórí Ronke a mọ nǹkan tí wọ́n ń bá yín pò ẹ ní láti sọ̀rọ̀ àwa yìí a mọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé nǹkan tá à ń fẹ́ Ọlọ́run jẹ́ kó bọ́ sí i Ọlọ́run bá wa plan ọ̀rọ̀ yìí ó ń bá wa plan ètò yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn ọpẹ́ la máa dù Kábíyèsí Kábíyèsí ní ojú àwọn là àwọn rí pé ìyàwó rere làwọn ní wọ́n wá lọ fẹ́ gbogbo wọn pátápátá wọn wá ní ìfọ̀kànbalẹ̀ wọn ní ìfọ̀kànbalẹ̀ rárá nínú pálàsì ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Kábíyèsí ọ̀rọ̀ tó ya everybody lẹ́nu ni o ọ̀rọ̀ tó ya everybody lẹ́nu ni so a gbọ́ gist a ní ká mú wá fún yín ẹ̀yin èèyàn lé tá a bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yìí ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè lọ́lá yín á máa lọ o ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí ẹ subscribe o God bless you all thank you so much.